Africa Content TV.
àwọn tàbí kí wọ́n bá fóònù. Ọjọ́ ojú àgbẹ̀gbẹ̀ ìṣòro wa, òṣìṣẹ́ ẹ̀kún nígbà sọ̀rọ̀, òṣìṣẹ́ náà ló ti sọ̀rọ̀ mọ́. Ẹjọ́ àgbẹ̀ fún ìdílé ìgbàgbà sọ̀rọ̀ wá pa ìṣòro nígbà sọ̀rọ̀ lọ́nà. Ẹgbẹ́ àwọn ọmọ ṣoṣo, ọ̀rọ̀ náà ti yẹ ẹ̀yìn mọ́ṣẹ́ṣẹ́, àwọn fi fún wọn. Ẹ̀rọ náà rẹ̀ yìí mọ́ṣẹ́ṣẹ́. Ẹ̀rọ ìdílé ìyànà fi ọmọ ẹ̀gúnlé. Sọ̀rọ̀ láyé àgbàlá ajé. Ìyá ẹ̀rìn wọn àpò òbí ọ̀rọ̀. Ìjọba tó lọ́sọ̀ yìí lóore. Ìtàn bá yà ọ́. Ọmọ táwọn ọmọ kìí yẹn lóore, ọmọ abúlé náà yìí yẹn lóore. Ẹ̀rọ táwọn bá kúrò ọmọ tó bẹ̀rẹ̀ lóore gbẹ́gbẹ́gbẹ́. Ẹ̀rọ àwọn tí wọ́n tún búra lórí tó ń gbẹ́gbẹ́. Ọmọ yẹn aná bìrì ìrìnà ẹ̀rọ òkun. Gbọ́dọ̀ yìí bọ́ ẹ́, kò ní bọ́dà. Àbí tó bá tún máa tẹ̀síwájú ọlọ́pàá. Ìtẹ̀síwájú tẹ̀lé ìyẹn lọ́pàá Kristẹni. Kò ní padà àjùmọ̀.